lẹ́yìn tó bú bàbá rẹ̀, Portable gbé ogun ayé ẹ̀ lọ ilé àdúrà. bẹ́ẹ̀ bá rí gbajúgbajà òǹkọrin hip hop tẹnu kì í sìn lára rẹ̀ nì Habib Òkìkíọlá ọmọ Ọlálọ́mí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable olórin sàásùsẹ̀ tó ń fẹ́ lẹ́lẹ́ nínú aṣọ sùtánà funfun kiniwin tó ń pora mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì tó sì ń gbàdúrà àti àwẹ̀ kíkankíkan kò gbọ́dọ̀ yàyàn lẹ́nu. Ọkùnrin tẹnu rẹ̀ máa ń mú lele nígbà gbogbo nì ti kọrí sí ilé àdúrà. Ó ti bẹ̀rẹ̀ sí fàdúrà jagun gidigidi lásìkò yìí látàrí àwọn òkè ìṣòro ọlọ́kan òjọ̀kan tó dojúkọ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, pàápàá jùlọ bíjọba ìpínlẹ̀ Ògùn ṣe pinnu láti wó ilé àti iléeṣẹ́ odógúnbá rẹ̀ dànù tí wọ́n sì mú àwọn ọmọọṣẹ́ rẹ̀ kan jù sátìmọ́lé lọ́sẹ̀ tó kọjá. Ẹ ó rántí pé láti ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún títí di bá a ṣe ń sọ yìí lọ̀rọ̀ Portable ọmọ Ọlálọ́mí tó fẹ́ràn láti máa dáṣà wàhálà yìí ti ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára nígbà tíjọba fẹ̀sùn kàn pé kò gba ìwé àṣẹ tó yẹ lórí ibi tó kọ́ òtẹ́ẹ̀lì àti ilé ijó rẹ̀ tó pè ní Odógúnbá sí lágbègbè Ìyànà Ìlógbò nítòsí Ṣàngó nípínlẹ̀ Ògùn. Wọ́n tún ní ilé tuntun kan tó ń kọ́ lọ́wọ́ ságbègbè yìí kan náà kò bófin mu torí kò lọ́wọ́ ìjọba nínú. Látàrí èyí wọ́n sàmì a máa wó ilé yìí dànù láìpẹ́ sára àwọn ilé náà. Àmọ́ lọ́jọ́ tí àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlú àti ìdàgbàsókè agbègbè nípínlẹ̀ Ògùn, ìyẹn Ogun State Planning and Development Authority OGPADA, lọ fún Portable níwèé ẹ̀sùn rẹ̀ bí ìgbà táwọn ọmọdé lọ ká oyin mọ́lé lọ̀rọ̀ rí, pẹ̀lú bí ìdààmú àdúgbò ìka of Africa gẹ́gẹ́ bó ṣe máa ń pe ara rẹ̀ ṣe yabo àwọn òṣìṣẹ́ ìjọba yìí pẹ̀lú àwọn jàǹdùkú ọmọlẹ́yìn rẹ̀. Wọ́n sọ ọ́ di ìjà gboro, wọ́n ṣe àwọn òṣìṣẹ́ náà yánkanyànkan, wọ́n sì dá yánpọnyánrin tí kò mọ níwọ̀n ságbègbè náà. Èyí ló mú káwọn oníṣẹ́ ọba náà ké sáwọn ọlọ́pàá àti sọ́jà láti dìde ìrànwọ́. Lọ́gán tí Portable sì ti fojú gan ní àwọn agbófinró yìí, ẹsẹ̀kẹsẹ̀ ló fẹ̀yìn rìn. Kò sẹ́ni tó mọ bó ṣe pòórá bí iṣó láàrin rọ̀tìrọ̀tì tó wáyé ọ̀hún. Àmọ́ atakóró wọnú àdó rẹ̀ kò lè kó àwọn ọmọ inú rẹ̀ wọ́. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ kò ríbi sá lọ, ọwọ́ sì ba èèyàn bíi 10 nínú wọn. Làwọn yẹn bá ń ṣẹ́jú pàkó nínú ọkọ̀ ọlọ́pàá tí wọ́n fi rọ́ wọn dà sáhàámọ́. Lẹ́yìn èyí ni ìjọba ìpínlẹ̀ Ògùn fi ìkéde léde pé àwọn ń wá Portable olórin Socatua lójú méjèèjì. Wọ́n ní bó bá fẹ́ràn ara rẹ̀ kó tètè ya fẹsẹ̀ ara rẹ̀ rìn wá ságọ̀ ọlọ́pàá, àìjẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún sàámù rẹ̀ kò lè sá mọ́ lọ́rùn lọ́wọ́, àti pé àwọn ilé rẹ̀ gbogbo táwọn sàmì sí yóò bẹ̀rẹ̀ sí gbàlejò katakata láìpẹ́. Èyí ló mú jẹbẹtẹ gbé ọmọlé Habib Òkìkíọlá lọ́wọ́. Ó jọ pé àsìkò yìí ló tó mọ kinní ọ̀hún lọ́rùn. Ní ibùba tó sá pamọ́ sí ló ti ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ó lóun ti wọ́gi lé gbogbo ìrìn àjò eré tóun fẹ́ lọ ṣe nílùú London. Òun ò lè lọ kọrin níbikíbi mọ́ lásìkò yìí, àti pé bóun ṣe fẹ́ dáàbò bo àwọn mọ̀lẹ́bí òun, àwọn ọmọọṣẹ́ òun tó wà láhàámọ́ àti dúkìá òun tí wọ́n fẹ́ wó ló mú láyà òun báyìí. Látìgbà náà ni Portable ti rọ jọwọ́rọ́ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ó bẹ̀rẹ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn bó ṣe ń darúkọ gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn nínú àwọn fídíò ẹ̀bẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ló ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí wọ́n bá òun dá sí ọ̀rọ̀ tó délẹ̀ yìí. Àṣírí ẹ̀yàwó ẹ̀ta táwọlá lò, as long as the gang collect the drink, èṣù lè ṣe mí mọ́ o, gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àti mo dá ifá tí mo dá. Kí Tinubu bá òun bẹ gómìnà, ó ní torí òun ṣàtìlẹ́yìn fún sẹ́nẹ́tọ̀ Adéọlá Ọlámilékan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yáyì ló ṣokùnfà bí ìjọba Ògùn ṣe dẹ́yẹ sóhun. Kíní ọ̀hún sì ti wá ga ju ẹ̀mí òun lọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lòun ti ṣe fún àwọn èèyàn àti ìjọba ìpínlẹ̀ Ògùn. Bóun ṣe ń fowó ara òun tún ọ̀nà ìjọba ṣe, tóun ṣe iná ẹ̀lẹ́ńtíríìkì sáwọn òpópónà, bẹ́ẹ̀ lòun tún ṣàánú fáráàlú, tóun máa ń fowó tọrẹ fáwọn aláìní. Ó sì yẹ kí wọ́n ro gbogbo èyí mọ́ òun lára, àmọ́ wọn kò mọ̀ ọ́ fóun báyìí. Nínú fídíò míì, Portable tún sọ̀rọ̀ sí bàbá rẹ̀. Ó ní dádì òun kò dìde sọ́rọ̀ òun.
ó ní ṣe ni wọ́n tún ń dákún ìṣòro òun báyìí bẹ́ẹ̀ òun kò níyà mọ́ bó sì ṣe jẹ́ pé òun lòun tọ́jú bàbá náà láti ilẹ̀ wá ó yẹ kí wọ́n gbárùkù ti òun lásìkò wàhálà yìí gẹ́gẹ́ bí abiyamọ gidi ni. lẹ́yìn èyí ni Portable gbé fídíò kan níbi tó ti ń wa ẹkún mu bíi gàárì sí orí ìkànnì rẹ̀ níṣe ló bú sẹ́kún gbaragada tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ bó ṣe ń làágùn tómijé sì ń dà lójú rẹ̀ pòròpòrò. Portable ní gbogbo nǹkan tóun fòwúrọ̀ ayé òun kó jọ níjọba fẹ́ ṣe báṣubàṣu yìí ó ní kí wọ́n foríjì òun. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn òṣèré tíátà àwọn olórin àtàwọn olólùfẹ́ Portable títí kan àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan ni wọ́n ti jáde sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára pé kíjọba ṣàánú rẹ̀ wọ́n ló jọ pé bí ọ̀dọ́mọkùnrin náà ṣe máa ń ṣe wọ́nranwọ̀nran lọ́pọ̀ ìgbà kì í ṣe ojú lásán wọ́n léjú ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ nínú ni káwọn mọ̀lẹ́bí ẹ̀ tètè wá nǹkan ṣe. lára àwọn tó ti rawọ́ ẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ Portable yìí ni obìnrin adẹ́rìn-pòṣónú tó máa ń ṣe bí ẹni tí etí ń dùn ní abilékọ Àtinúkẹ́ Kazeem tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Madam No Network, ọ̀dọ́kùnrin tó ń jẹ́ King of Pranks tóun náà máa ń ṣe ẹ̀fẹ̀ lórí ayélujára títí kan ẹ̀gbọ́n Portable obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ ní báyìí Portable ti kọrí sí ṣọ́ọ̀ṣì aládùúrà. nínú fídíò kan tó gbé sójú òpó ayélujára rẹ̀ ó ṣàfihàn bí Portable ṣe wọ aṣọ àdúrà tí wọ́n ń pè ní sùtánà. àwọn kan ní inú ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ ló lọ bẹ́ẹ̀ ni olórí Sẹ̀ Nation yìí tò bíbélì bíi 4 papọ̀ síwájú rẹ̀ lórí ebútú tó ti ń farabalẹ̀ ló ti ń ṣàdúrà tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ lórí ìṣòro tó dé bá. ìta fàájì gbọ́ pé bẹ́ẹ̀lì mílíọ̀nù 5 nílé ẹjọ́ ní káwọn ọmọọṣẹ́ Portable tó wà láhàámọ́ fi gba bẹ́ẹ̀lì ẹnì kọ̀ọ̀kan tó wà láhàámọ́ bẹ́ẹ̀ ni wọ́n láwọn ṣì ń wá Portable láti wá fojú winá òfin lórí ohun tó ṣe. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìta fàájì.